Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Èmi ọmọ yín náà ni Adémọ́lá ọmọ Omíyalé. Èmi lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà. Èmi lọ́mọ gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́yàyà mọ́yà a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni pọ̀rí pọ̀kú bàbá lọ́rọ̀ ó ṣe. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún gbogbo wa. Lègbòlègbò tó ń fì í ẹpọ̀n àgbò tó ń fì í Ọlọ́run ọba Olódùmarè kò ní jí ó já o. Mo kí gbogbo ẹlẹ́sìn mùsùlùmí pé a kú ọdún a kú Ramadan a kú ìtẹ́nu ẹ̀mí wa ò ṣìkà ẹ̀. Mo ṣe kí àwa kìrìsìtẹ́nì náà wípé a kú ti àwẹ̀ lẹ́ǹtì náà tó wà lóde lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí gbogbo wa ní ọjọ́ gbájá. Mo wá kẹ̀yìn ẹlẹ́sìn kan àbáláyé ẹ̀sìn tá a báláyé náà mo kí yín pé ìwé a máa jẹ́ ìbò a máa jẹ́ o àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Àwọn nǹkan tó mú mi wá ta lónìí ọ̀pọ̀. Mo fi kábíyèsí Ọ̀nìrìṣà àrólé odò àjẹgbẹ̀nì bí àtẹ àpọ́n aláṣọ àlàfúnfún gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀. Mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo wá kí gbogbo ọmọ Ìbàdàn pátápátá ńlé lóko lẹ́yìn òde wípé a máa kú lédè ìpapòdà ìwàjà kábíyèsí ọba Dr. Mahood Ìṣọ̀lá Ọlálékan Balógun CFR Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tán wàjà níbi ọjọ́ bíi méjì sẹ́yìn. Lágbára lọ́wọ́ Ọlọ́run àní mọ ikú bàbá àní mọ ṣàìdá. Mo sì kí ọba tuntun bàbá wa ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tuntun lágbára lọ́wọ́ Ọlọ́run tá a mọ̀ gbadélé lórí ní kòpẹ́kòpẹ́. Mo kí yín o ìgbà yín á tù wá lára nílẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Mo kó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé ilé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Mo kí yín wípé ẹ kú fọmọnìyàn ṣe. Ọ̀rọ̀ mi dorí ò dorí ó dorí Ààrẹ Ọ̀nà Kakanfò. Máa ń pè láàrẹ Ọ̀nà Kakanfò fún ìdí kan àbí kejì. Torí pé àgbàlagbà Ààrẹ Ọ̀nà Kakanfò ti so yangamọ́dì ó sì di dandan kan da láwàdà adìẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò Abdulganiyu Adams ọmọ Tápà ó wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́. Ó sọlé ayé dà wá lọ ó jẹyè kóyè ó wá ń pàtàkìtàn. Gani Adams èé ṣèran Yorùbá gẹ́gẹ́ bí bàbá mi ẹ̀gbọ́n mi ọ́nkù mi ṣe sọ. Ààrẹ ò pìtàn lẹ̀ Ìbàdàn bàbá yèé kan ṣàdédé pìtàn. Ìtàn tó bá pa kọ̀ǹfàmù ni ọ̀rọ̀ tó bá sọ kò lẹ́jà ń bá kan nú ẹ lọ rèé yẹ̀ wò. Ẹ lọ yẹ̀ wò náà. Gani ò fi bì kankan tán mọ̀ràn Yorùbá. Ò fi bì kankan jẹ́ Yorùbá bá kan bá ń tàn ọ́ wọ́n ń tàn ọ́ ni Gani Adams. Wọ́n ń tàn ẹni náà. Ó mọ̀ pé bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ kútíkù ò gbọdọ̀ pa ọmọ àrùn dánù ò gbọdọ̀ sí ọmọ àdábàlẹ̀ ọmọ àfòmọ́ òde ikú ti pa bàbá wà lájà. Ẹná wọ́n máa wò ẹ̀yìn wọn nísìnyí wọ́n máa wò bí ìwọ Gani Adams bó o ṣe ń fi ipò tán fún ọ bó o ṣe fi ń da ilẹ̀ Yorùbá láàmú. Nǹkan kan tí Gani wá kọ̀ tí ọmọ ni wípé kò sẹ́ni jóyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbèrú tí kú lé. Ikú ẹ̀sín l'Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń kú bọ́ọ̀ bá mọ̀ tàn jẹ́ kán ṣìwé ìtàn fún ẹ. Àbọ̀dọ̀ pé bó ṣe ń gbọ́pá òṣì ọ̀pá ẹlẹ́sìn rìn tó ń gbé tó ń fi jalè kí ilẹ̀ sí òdògé bẹ́ẹ̀ ni ọmọ rí lọ títí láéláé ni. Wọ́n bá jẹ́ wọ́n ṣìwé ìtàn fún ọ. Olórí ẹ̀ṣọ́ Aláàfin l'Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí jagunjagun ilẹ̀ Yorùbá. Olórí ẹ̀ṣọ́ Aláàfin l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí wípé tentacles Aláàfin ó spread káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ńgbà náà.
so àwọn ẹ̀ṣọ́ tálàfin fi káàkiri gbogbo ìlú níletò Ààrẹ Ọ̀nà Kakanfò lólórí wọn èèso lórí jagunjagun Gani Adams lọ́ọ̀rẹ́ kàwé ìtàn nígbà tí èyí ti ẹ̀ ṣe Yorùbá bó ló ṣe ní máa dorí ìtàn kodò ìwọ nìkan náà lọ́fẹ́ jẹ́ Báṣọ̀run tó ń pe ìyàwó rẹ̀ ní Ayínbá pọ́mọ ọ̀bá tiẹ̀ wá mọ̀ tàn ṣèbí yóò gbà àrọ́bá sì rẹ̀ wọ́n ní bàbá àtàn èwo wá lè wọ́n bá ń bẹ̀ Gani Adams ibi mò ń lọ láàárọ̀ ikọ̀ yẹn ó sunwọ̀n Gani Adams ó ti ń kún láti bí ọjọ́ bíi mélòó kan tí mo kàn ń wò pé wẹ́ ẹ jẹ́ àfilẹ̀ ọba ọmọdé lọ́nà ọba gbà lọ́nà ó ní ó fún ọlọ́gbọ́n ọmọ bọ́yá gbàlagbà yìí bọ́ yóò jókòó má láǹgbá dàgbà ni mo ti rí wípé àgbà Gani Adams kò fi bẹ́ẹ̀ kún tó ibi tá a gbé wọn sí wọ́n bì lóò ibi àwa la gbé wọn sókè ibi tá a gangan wà gangan ilẹ̀ pẹ̀pẹ̀ báyìí náà wà tẹ́ ẹ bá sì wo àwọn bàbá wa wọ́n ní kí ọmọ kékeré mi àwà ọgbọ́n tí ń bẹ lórí ẹ̀ àjò tàgbàlagbà lọ àgbàlagbà mi ò sì wà ọgbọ́n tí ọmọ bẹ lórí rẹ̀ yóò máa ṣe déédéé tọmọ ọdún 2 ọmọ ọdún 3 ni tí ò ní lọ́pọlọ kankan sorogún òwò lẹ́ ń bó lóyè Sunday Igboho ṣe ni ibà Gani Adams ní máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín lónìí tí ó bá sì wù mí kẹ́ ẹ dáhùn ìwọ lọ́lọ́yọ́ lọ́tọ̀yọ́ bọ̀ Gani Adams ìmọ̀bí tó ti rí gè tó fi kókọ rẹ torí ṣèràn Yorùbá ìgbà tí gbogbo àwa ọmọ Yorùbá ń pòǹgbẹ fún òmìnira tólóyè Sunday Igboho pẹ̀lú gbogbo ọlá tọ́lọ́ ń fún gbogbo òkìkí tọ́lọ́ ń fún gbogbo iyì tọ́lọ́ ń fún tó gbé e lẹ̀ tí wàá ń jà fún ìran Yorùbá Gani ń bó ló wà gbogbo ọ̀rọ̀ agitation ò sẹ̀yìn àwa àádẹ́ sọ torá àrí ẹ̀ ń gbà yẹn Gani níjọ́ tí kábíyèsí èrè Ọlọ́run nínú àpọ́nlé tó lóyè Sunday Igboho ṣá fún ẹ ní ọjọ́ tí olóyè Sunday Igboho ṣá fẹ́ wá kí ọ láàfin rẹ mi tó fi ṣàfin lẹ́kọ̀ọ́ ìjọba náà mà níjú àkọ́kọ́ tí DSS àtàwọn sójà tí ẹ kọ́kọ́ fẹ́ gbé olóyè Sunday Igboho ní gété tá a kọjá Gúrú Màrájì nìbàdàn àbó ti gbàgbé ọjọ́ gàtẹ́ kò jọ gàtẹ́ ọfẹsẹ̀ méjèèjì èètì jọra wọn kẹwàá máa wo incident yẹn pẹ̀lú gbogbo kótókòtó tí Gani Adams ti ń wí lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ ló ń bọ̀ wá kí lọ́jọ́ yẹn tó fi di pé àwọn DSS àtàwọn sójà ṣàdédé cross mọ́tò mọ́lẹ̀ ní tógèètì ńbàdàn ní ìkọjá Gúrú Gani Adams sọ rántí ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ tá a dé ilé rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ó ní Sunday ọlọ́kùnrin ni ó lé mi ò lè ṣe ń tó o ṣe ọlọ́jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá abúrú ti gbàgbé ìgbà tí wọ́n fẹ́ máa ṣe bí ẹni pé wọ́n náà lóògùn gbà kanjọ́ kínní àná wọ́n mà kó mọ́ mu gàrí sí ọlọ́ọ̀nì wọ́n mà níye ìgbà tó sùn lọ́gbẹ́ wọn. Gani Adams wọ́n ní oròmọ́ sọ̀kò ó lè yí tí mo mú dání nǹkan ẹnikẹ́ni tó bá ti wá bọ́ta tó sọ̀rọ̀ ń pa rẹ̀ àwọn ìyá òṣì kan àwọn ìyá rándanrànda wọ́n wà á bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ wọ́n máa pègèdè wọ́n máa pàyájọ́ lórí àwọn ẹni bẹ́ẹ̀ láì ní dàn kankan ẹ ti ṣí èrè abẹ́ ẹ ti gbàgbé ni ẹ mà ṣe bẹ́ẹ̀ lórí Yèyé Dára nígbà Yèyé Dára sọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ ń lọ dí Ògún tẹ́ ń lọ dí gbogbo ẹ̀ ọjọ́ méje lẹ fún kíní kan lẹ fún ọ̀tá rí ó kú ni ẹ dákun dáadáa yín ọ̀mọ̀ dàn kankan lẹ́yìn ọjọ́ méje. àwí kóńkó náà bákan náà ẹ mà ṣe bẹ́ẹ̀ náà nígbà tí yòó náà ń sọ̀rọ̀
lórí ọ̀rọ̀ Gani Adams. Ẹgbẹ́ mi ń kọ́ Laji Abbas. Ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹ náà ní kòpẹ́kòpẹ́ yìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí tẹ́ ẹ mú gbálẹ̀ tẹ́ ẹ ń sanwó àti ti yín ti ta àṣẹ lóògùn. Àṣẹ fùkẹ̀fùkẹ̀ ní Gani àtàwọn wèrè tó kó jọ. Gbogbo àwọn ẹranko tó kó jọ ẹ wá kóra yín. Ẹ wá máa ṣe bálabàla. Ìbá tí máa sọ̀rọ̀. Àmọ́ bónírèfé bá kọ̀ tí ò fi gbá mọ́. Ẹ gbọ́, èyí tó ti fílẹ̀ ò ní parun láéláé. Olóyè Sunday Igboho sábà wá sọ lónìí kò ń jáwọ́ nú ọ̀rọ̀ ìran Yorùbá. Gani 100 ọdún sísìn ò lè lé rẹ́kọ̀dù olóyè Sunday Igboho sábà. I'm telling you this. Rẹ́kọ̀dì tí olóyè Sunday Igboho ṣá ti nílẹ̀ Gani ó fọlọ́n tó ní ẹ̀mí mi búra ó lè lè bá. Torí pé kíni ìgbà tí ojú tó ń pẹ́ igún ìran Yorùbá àwòdì olóyè Sunday Igboho ti bá wọn rà á. Ìgbà táwọn ajínigbé tí ń sọ ilẹ̀ Yorùbá tó ń sọ di ibùgbé ìlólóyè Sunday Igboho ló ti jáde. Àkọ́kọ́ ìrìn àjò olóyè Sunday Igboho lórí àti fi òpin sí ìwà àjínigbé ìwà rándanràndan yìí à ń fipá bá ní sùn à ń ṣe gbá kan lọ́tọ̀dọ̀ àwọn darandaran tó sọ̀rọ̀ àwọn di darandaran Fúlàní ó wáyé láti Kìṣí. Gani wọ́n rí ọ́nlẹ̀ngbà náà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ká tó polóyè Sunday Igboho gbé wá síwájú ogun. Olóyè Sunday Igboho ṣá òun ló ṣíwájú àwọn sójà civil defence lọ sí inú igbó Kìṣí Federal Government Forest Reserve tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Kwara pọ̀. Gani ọmọ ń bẹ ọmọ kú ọmọ run. Tàbí lólóyè Sunday Igboho ṣá ìwọ ni ó síwájú àmọ́ lọ àmọ́ bọ̀ àmọ́ pọ̀ ọmọ jẹ́. Gani ìgbà tí Sẹ́ríkì Ìgàngán àtàwọn ọkọ rẹ̀ tí wọ́n ń da ìlú Ìgàngán láàmú olóyè Sunday Adéṣà ọmọ Adéyẹmọ wọ́n gbéra wọn lọ wọ́n ṣe bí ọmọ ọkọ wọ́n fún Sẹ́ríkì ní ìkìlọ̀ wọ́n fún ní ọjọ́ méje gbáko pé wọ́n fún ọ ní ọjọ́ méje kó o fi ilẹ̀ bàbá mi lẹ̀. Gani ọmọ ń bẹ láyé bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá rántí bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ sì wà láyé. Sẹ́ríkì Ìgàngán sọ fún olóyè Sunday Igboho ńjọ́ náà wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ ló fòun jẹ Sẹ́ríkì Fúlàní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Sunday Igboho sọ pé wá pe bàbá mi pé èmi Sunday Igboho ni mo wá mo sì fún ọ lọ́jọ́ méje. Gbogbo yín náà lẹ́mọ̀ ń pariwo gbọ́ ọjọ́ keje fẹ́ pé Sunday má lọ kíní kan lórí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbòho mà lọ. Ìgbòho ṣe kí ni ọmọ lọ. Sẹ́ríkì Ìgàngán mà fi ìlú Ìgàngán lẹ̀. Arámọ̀ tuntun nílé tẹlẹ́mù nílùú Ìgàngán. Ó ti gbàgbé pé ìtí táyé bá ṣe tó mú jẹbi Kẹ́hìndé bá dánwò ó lè tẹ́ sí. Àwọn ọmọ rẹ̀ fẹ́ lọ rèé mú bàbá kan sí igbó ọ̀rà ní àbígbó tí wọ́n lọ. Tí a lọ rèé mú bàbá kan àpòdìgbàgbé ó kọ bàbá o tán lò lọ lórí àwọn Fúlàní tí ń jiyàn gbé. Ó ti gbàgbé pé wọ́n pẹ́ lẹ́wọ̀n. Gbọ́ ẹ pọ́tọ̀ lẹ́ni àfirán ọ̀tọ̀ lẹ́ni tí ń jẹ́ fúnra ara ẹ̀. Ẹni àfirán yàtọ̀ sẹ́ni tí ń jẹ ní Ọlọ́run rán yàtọ̀ sẹ́ni tí ń fọ̀ọ̀sì ara ẹ̀ láti máa jẹ. Bọ́ọ̀ bá gbàgbé ọmọ yìí mọ̀ pẹ́ lágodi pẹ̀lú ẹ̀bẹ̀ olóyè Sunday Igboho àtàwọn kan náà wọ́n mọ̀ fi padà fìyànlẹ̀ láàrin bí oṣù bíi mélòó kan. Gani Adams ọmọ rí nǹkan kan ṣe sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Jẹ́ wọ́n á lọ sọ́rọ̀ bí mò ń lọ. Má jẹun tí ì lọ bẹ̀. Ìgbà tá a lọ sí ìlú Ìgbòho nígbà tí ìjínigbé tó wọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn tá à jẹ́ kí ìpínlẹ̀ Ògùn ó nísinmi. Ààrẹ Ọ̀nà Kakanfò
Gómìnà Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún mọ̀mọ́ gbà náà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ mọ̀ ránṣẹ́ pé ọ́ olóyè Sunday Igboho ṣàmọ̀nà mọ̀ ránṣẹ́ pé tá lọ sílùú Ìgbòho. Níbo lọ wà Gani? Ige Adamu níbo wà? Gbogbo tó máa ń ṣe náà ní ká bá orí social media ọ̀pá ẹlẹ́sìn rìn tán gbé fún ọ kọ́ ọmọ jẹ́mọ́lẹ̀ kíkọ́ ọmọ pera rẹ láàrin Ọ̀nà Kakanfò. Bọ́ọ̀ bá béèrè ìtàn bọ́ọ̀ bá mọ̀ tàn pé àwọn òpìtàn àwọn ọ̀mọ̀tàn pé wọ́n ṣàgbẹ́ kó béèrè ìtàn lọ́wọ́ wọn. Ìgbà tí Moshood Káṣímáwo Abíọ́lá tí a fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí Ìbàdàn fún ní Báṣọ̀run Ìbàdàn Báṣọ̀run ilẹ̀ Ìbàdàn ní màá ń lò toró mọ̀ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tí mú ní sórí ibú ni oyè tí gbé ní kọlùkọ náà ní Gani. Wá dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó kúlé tó kú bí aṣọ rẹ̀ wà. Dákọ̀ rẹ̀ fún mi ọjẹ́ mọ́. Gbogbo tó ọmọ náà ní ìtàn òfegè. Ìwọ tó jẹ́ wípé kápẹ́ńtà akankóló lásán ni ọ́. Kóló lọ máa ń kàn. Àwọn Sunday arọ. Gbogbo wọn tí ẹ gbé ọ tó jẹ́ pé àná máa ń fà ọ́ ń tẹ̀tẹ̀ káàkiri títí tó fi bí sú wọn ń kọ́ Gani. Ṣèbẹ́yìn bàbá wa fẹ́ Defamation ló ti dálẹ̀ bàbá tí wọn náà fi dá OPC tiẹ̀ lẹ̀. Tó o bá gbàgbé ara ìwà abú tó ń wù àwọn Saddam ara ìwà òfò tó ń wù ló jẹ́ ká Saddam náà lọ rèé dá ní OPC tiwọn. Nígbà tán rí ọ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ ọkà gbé Oòduà People's Congress ó gbé lérí ni èyí sọmọ Yorùbá ó sì mọ bí bàtà ti gbé ń tàràn Yorùbá lẹ́sẹ̀. Gani Adamu ò ní ìfẹ́ ìran Yorùbá lọ́kàn rárá. Èmi gbà pé lóòótọ́ Gaiman lolóyè Sunday Igboho gẹ́gẹ́ bó ṣe sọ. Àmọ́ Gaiman tó bá wúlò fúnra rẹ̀ ọmọ bẹ́tà ẹni tí èyí ṣe Gaiman tí ń tàràn rẹ̀ lọ. Ìbò dáàdi lọ Gani ọ̀tá ìran rẹ̀ fún Ìgbò with evidence. Bọ̀ kí n tó lọ bẹ̀ voice note rẹ̀ mọ̀ ọmọjọ́ ṣé wọn ọmọdún tó ṣé wọn ò sì fẹ́ mọ̀ àmọ́ ìmọ̀ fún ọ lésì ń bẹ̀. Ìmọ̀ fi voice note yẹn fún ọ lésì. Voice note yẹn màmá fi fún ẹ lésì. Bó ọmọ wa èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìṣẹ̀ṣẹ̀ mọ́ àtáàkì ẹ̀. Èmi ẹ̀ sì àtáàkì èèyàn lórí irọ́ màá àtáàkì ẹ lórí àwọn nǹkan tí mo rí pé ó ṣe tó kù díẹ̀ káàtó ni. Pé wọ́n ti wọnú APC àti talks pẹ̀lú iṣẹ́ burúkú náà ṣe. I will send you a letter. Táwọn bí kò yí kọ́ sí Tinubu pé kí ni Tinubu wé ìpamọ́ rẹ̀? Ó gbọ́ àwọn ní bákìn káwọn lọ eliminate wọ́n dẹ̀ sign letter yẹn. Wọ́n kọ sí ilé ẹ̀ ní bọ́dí náà. Ó dẹ̀ receive ẹ̀. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ náà wá lọ pé irú lẹ́tà burúkú rèé. Àwọn náà sneak photocopy wà báyìí. Lẹ́tà yẹn dẹ̀ rí. Àwa mo wá jù sí media. Tinubu kò reply. Ó tẹ̀wọ́ kò tẹ̀wọ́ kò reply dì mí. So àwọn yẹn ló yí òkùnkùn ká wọ́n yí ká. And mo dẹ̀ tí wọ́n rí pé àwọn yẹn ló wá ń kó mọ́ra. The friend of my the enemy of the friend of my enemy is my enemy. Kò dẹ̀ ní abẹ́jà jàǹgbára. Àwọn eléyìí dẹ̀ rí wọn ẹ̀ bá sọ̀rọ̀ jàǹgbára láti túbọ̀ àfikún máa bú mi. Nínú wọn ló ṣe interview tó ní ọmọ tápà ní mí pé mi ìmọ̀lé nígbà tá a jọ ń lọlé tó ní òun sí ẹ̀sùn nínú wọn ni òun kọ́ fún ẹ̀ lẹ́tà yẹn. Bẹ́ẹ̀ ni mo wà kéèsì ẹ̀ wọ́n ní kí n bá sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ mo ní lọ́lọ́pàá ó fẹ́ dà nǹkan rú ni. Òun gbọ́dọ̀ ló sign lẹ́tà yẹn Razak Arógundádé. Now Gani kó bọ́wọ́bọ́wọ́ síra ẹ̀ lẹ́sẹ̀ kò mọ̀ wípé ẹni tó interview òun yìí ẹni tí ń bá sọ̀rọ̀ kò mọ̀ pé yẹn ń record ẹ̀. Àkọ́kọ́
ó kọ́kọ́ pe ààrẹ tí ń bẹ lóróyè ní ìsìn ó pè ní mọ́dúrà Gani Adams ó pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní mọ́dúrà ó ní wọ́n mú lẹ́tà lọ sí bọ́dílíọ̀n pé kí Tinubu tọwọ́ bọ̀ ká lọ eliminate àwọn kan wọ́n á sì padà invite yẹ wàá wá so àwọn ẹni yẹn tán ní ká eliminate ẹ máa gbọ́ bọ̀. mo sọ fún bàbá láàfin pé irú náà tó fẹ́ dá wàhálà lẹ́ni. ẹ máa gbọ́ màá sẹ́ǹdì ẹ̀sìn òun ló kọ́kọ́ sáyìn lẹ́tà yẹn pé kàn pa mí. so ọ̀rọ̀ Ìgbòho ẹ̀wò dáadáa o níwájú Ọlọ́run àti èèyàn pàtàkì òun fi alálẹ̀ Yorùbá búra o mi ò against ẹ̀ pàtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi òun defend ẹ̀ ìgbà táwọn tí àmì náà mo ta lóògbé láyé àìfọ̀gbọ́ Nàìjíríà ló máa arrest nígbà yẹn bọ̀ tí ń sin ọwọ́ ẹ̀ ti wọ̀ lára ẹ̀ àní information tí mo ti ní kan lóru àná kan ó wà lọ́dọ̀ tí wọ́n sá fún Lagos State Táyọ̀ Àyìndé lánàá ó ní ìgbọ́dọ̀ gbé kù. ṣẹ́wọ̀n bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligent mi ó lágbára. Now ó sọ̀rọ̀ nípa Táyọ̀ Àyìndé the present Lagos State Chief of Staff Gani Adamu torí ikọ́ sálẹ̀ relevant ló máa ń jẹ́ ọ̀tùtùkùtù Olóyè Sunday Igboho wà lọ́dọ̀ Táyọ̀ Àyìndé láwọn àsìkò kan ọmọ ń kó bọ́wọ́ bọ́ra rẹ lẹ́sẹ̀ lọ́wọ́ Gani máa sọ ẹ̀ǹkántà mi pẹ̀lú Táyọ̀ Àyìndé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ Gani lọ olókòrìrà Olóyè Sunday Igboho òbínú Olóyè Sunday Igboho àmọ́ òun ṣe lára ẹ̀ Gani kò sẹ́ni náà tó fẹ́ gbérí ilẹ̀ Yorùbá tó o bá ti rí pé nìyẹn ní agbára Gani òun ṣe lára wọn náà Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ń gbé ọnu ó ti sí èrè Gani jẹ́ máa bọ́ sí láwẹ́láwẹ́ wọ́n gbọ́ lọ. gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn tó gún mi ní information pọ̀ so ó wà lọ́dọ̀ Táyọ̀ 11:45 ló kò ní ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé ṣíwọ̀ staff Lagos State oúnjẹ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe tí Tinubu ti gbẹ́ òun ló ti fi ṣíwọ̀ staff Lagos State fi compensate it was a former SSS product. Now ọ̀gá wa Táyọ̀ Àyìndé ẹgbọ́n tí Gani Adams tó wí ń pa yín ó lẹ́yìn ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ń lò láti carry out àwọn iṣẹ́ burúkú bóyá fẹ́ pààyàn ni wọ́n fẹ́ ṣèkan ni wọ́n fẹ́ ṣàwo ni pẹ́yìn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ń lò léyìí tó túmọ̀ sí wípé Gani Adams ń fi yé wa pé òun mọ̀ yín in and out nítòótọ́ Táyọ̀ Àyìndé have one been a DSS ní Táyọ̀ Àyìndé kó tó rìtáyà irú DSS wo ni ṣé o bẹ́jẹ̀ èèyàn lọ́wọ́ ẹ̀ rí ṣé o bá nǹkan lọ́wọ́ ẹ̀ rí I'm not here to defend Táyọ̀ Àyìndé àmọ́ Táyọ̀ Àyìndé Chief of Staff Lagos State ẹ̀yin gẹ́gẹ́ gbọ́dọ̀ wà observant ẹ ti gbọ́dọ̀ take action lórí ọ̀rọ̀ Gani Adams ọ̀rọ̀ tó sọ yẹn kọ́ wá tún sọ because ìtòrọ̀rọ̀ àṣàyẹ quote and unquote defamation of character ni ń ba ìjẹmọ́nìyàn yín ń bàjẹ́ látàrí pé ó lẹ́yìn láṣíwájú máa ń lò láti carry out àwọn iṣẹ́ burúkú eléyìí kúkú sohùn mi òun Gani Adams lẹ̀ ń gbọ́. Táyọ̀ Àyìndé Lagos State Chief of Staff you must take step. Yes. ó di táyà ló wá ṣiṣẹ́ burúkú yẹn fún Tinubu. máa ń wà pé iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó lọ fi owó yẹn rìkúùtù àwọn èèyàn pé kó fi fèsì o. ṣé ìyẹn ti ṣe ń sọ síta báyìí? kò ṣe é sọ síta o ọ̀rọ̀ burúkú kọ̀ lẹ́rìí. Ta ni ẹ tí wọ́n nìkan fèsì ẹ? sọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń wò ó ti ṣe àwọn iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ nìyẹn wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní pọ́tíṣà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. It's not a structural player. So gbogbo ìtọ́ka ń kàjọ yẹn rálì yẹn gan Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má disturb ẹ o pé kọ́ lè fi spies ni.
tẹ́ ń gbá rẹ̀ dẹ̀dẹ̀ ẹ̀ ń gbá rẹ̀ òpònú ààrẹ amọ̀kan mẹ́kọ̀ọ́ ààrẹ ọ̀dẹ̀. Now, the day Tinubu that we were campaigning against ní gbogbo ìgbà tá à ń ṣe rally. Àbó ti gbàgbé ni. There was an attempt to arrest Oloye Sunday Igboho nínú ààfin Àtaọjà ní ọjọ́ tá a lọ ṣe rally ní Òṣogbo. If you don't know, I'm telling you this. There was an attempt láti arrest Oloye Sunday Igboho látọwọ́ àwọn DSS tó rọ́rọ̀ tó ń sọ ò ní facts. Mo mọ̀ pé ó ń sọ láti fi ṣèyànràn ọmọ pẹ́ni tó ń sọ̀rọ̀ fún rìkọ́ọ̀dẹ̀ ó dẹ̀ mọ̀ pé yóò jù ta tiẹ̀ ta Gani. You have been doing it for so long. Òkété rẹ ti á bórù báyìí. Ọba ìjọba bọ̀ mú nǹkan lẹ̀ kékeré lẹ́wọ̀n tó lọ́njọ́ òní ó tún mí lọ Gani. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ máa gbọ́ lọ. Ọ̀rọ̀ tó sọ yìí, either you believe or not, if you are a spiritualist, go and ask. Mi ò parọ́. Wèrè lóhun èé parọ́. Ó lóye tó ń fún tọ́tọ́ àwọn Saddam, wọ́n yẹ kó tó di pé nìkan bíi 2 weeks ago. Nígbà tí Tinubu ti rí pé mo ti sọ̀rọ̀, tó náà ti róòlù àwọn propaganda ló ti fi pè lálẹ́ àná. Ó dẹ̀ nìkan tó promise ẹ̀ tó bá ṣiṣẹ́ yẹn. Ìyẹn chief of staff yẹn. No, ó ní nǹkan tí Tinubu promise ẹ̀. Ṣé tó bá ti tọ́dọ̀ sí of staff yẹn? Tinubu á wá pè sínú special number kọ́ bá wọn sọ̀rọ̀. Wọ́n ti máa ń ṣe nìyẹn. Òní Tinubu ò ní jẹ́ kọ́ ní access so. Kó má dìjọ́ wájú pé èmi ni gbówó fún ó máa rányàn sí wọn. Wọ́n ti máa ń ṣe nìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ kò tẹ̀ ní yọjú kò tẹ̀ ní dàbẹ̀ kó tẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ rárá àtọ̀ tí kò kàn tẹ̀ ní. 50 million ní Tinubu ní kí chief of staff ẹ̀mí yẹn tí wọ́n 5 million mẹ́. Gbàdá àwọn Sunday ń lọ wọ́n bá test Tinubu pé ó ṣe o. Ó ti fún àwọn ní àwọn ti gba 45 billion yẹn o. Bí Tinubu ṣe pé chief of staff pé ṣé 50 million mo ní kò fún why tí 45 báwo ló ń jẹ́ bọ́lá mo lọ 5 million sí. Bí yẹn ṣe bínú pé àwọn òbúrú pé ta ló ń fẹ́ pé ọ̀gá pé ìwé báyìí mo fún yín. Ìyẹn ti jà ẹ́ sí lọ láàrin wọn báyìí. Wàhálà tí Gani ti ta 50 million. Èèyàn mélòó ló fẹ́ pé 50 million? If what you are saying is true, sórí téèyàn bá ń sọ̀rọ̀ ó dàbí ìgbà kan ni nígbà tí mo lọ declare fáṣọ Bọ́lá Ahmed Tinubu àwọn kan wá bẹ̀rẹ̀ orí alẹ́ ti gbówó lọ aka ló gbé 5 million 10 million wọ́n fún wọn kẹ́nìkan with the numbers of people tó lọ síbẹ̀ lọ́jọ́ tí mo lọ yẹn kíyàn kan wá ní màá gbé 5 million no 10 million ṣe rí pé àfàlà àtàkì lónà wọn ò rórí kan tó sọ. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tó sọ yìí tí a accept pé òótọ́ ni irú Olóyè Sunday Igboho lọ bìkan pẹ̀lú àwọn èèyàn kan oláníká lọ pín jọ́ntorí ọlọ́sẹ̀ wá 1 million náà wá ní wọ́n pín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ Gani rò dáadáa náà. Àwọn onílàákàyè ló ń bá sọ̀rọ̀ kì í sàwọn amukun mẹ́kọ̀ọ́ tẹ́ ẹjọ́ ń ṣẹgbẹ́ wèrè tẹ́ ń ṣe. Ádámù gbọ́nsọ̀. Kẹ́ ẹ lè mọ̀ pé mo ní àpò 50 náà ẹ̀kọ́ fún 45 náà fún. Òun wá tẹ̀sí Tinubu pé ẹ ṣé o 45 ní 45 million. Wọ́n ní 45 wọn fún àwọn Ìgbòho àwọn Olóyè Sunday Igboho. 50 mo ní kò fún ọ wáyé 45. Òyìn sáà sọ̀rọ̀ wọ́n kan. Ní bá pè àwọn ògbó padà pé wáyé tó ṣe wá ń pè ọ̀gá pé 45 mọ́ fún ẹ tó wá ń sọ. Nínú ọ̀tún màdá wà láàrin wọn báyìí. Ó yẹ rí nìyẹn. Ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni. Kó tó yí gbogbo. Exactly. So ẹ má gba ọ̀rọ̀ yẹn gbọ́. Ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ pé kí Tinubu wá ṣe president. Wọ́n ti ń kàbá fún Tinubu lọ́wọ́lọ́wọ́. Tẹ bá gbọ́ Dára Show tó jẹ́ girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún tó máa ń bú wa. Ọ̀rọ̀ Dára tó sọ yẹn tàṣírí ẹ̀ náà nǹkan kan ló jọ parí pọ̀ Gani tó bá ṣe wípé nǹkan kan gbọ́dọ̀ ọ̀kọ̀jọ́ pa ìwọ àti Dára pọ̀ ni kí lẹ̀ ń gbé tùtù nítorí Dára fún
yèyé dára tí ń bẹ ń Germany kí lẹ̀ ń gé ètùtù nítorí yèyé dára sí tẹ́wá ń pe dára ní girlfriend di olóyè Sunday Igboho bó náà ṣe pé igun ajá tí ìwà kan lè mọ́mù mọ́sálásí sọ fún mi Gani níbo wọ́n ti pé igun ajá tí ìkan lè mọ́mù mọ́sálásí àwọn instances kan wà tí màá fún ẹ níjọ́ wo ló lọ sí ibi odò Ọ̀ṣun Òṣogbo rí láyé tí wàhálà ò ṣẹlẹ̀ ń bẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò níjọ́ wo mo sì ń bọ̀ wá sórí ọ̀rọ̀ Olúmọ nìbàdàn gómìnà àwọn OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló fa làásìgbò láàrin ìwọ àti OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló fà á Gani ṣèbí nítorí ipá ọ̀ràn wọn níṣẹ́ ẹrú wọn kọ̀ wọn ò jẹ ńlọ fa làásìgbò ńlọ bẹ̀rẹ̀ sí ní ń ba Olúmọ ló kọjá sí pé Olúmọ gba owó lọ́wọ́ Tinubu wẹ́rà irọ́ ni ìwọ Gani yìí lọ gba owó lọ́wọ́ àwọn kí ló ń porúkọ ẹ̀ Peter Obi tó wá sọ fún àwọn Olúmọ pé gbogbo ẹgbẹ́ OPC o ká lọ make sure wípé wọ́n kàǹbáàsì àwọn èèyàn láti dìbò fún Peter Obi ìyẹn mà lólúmọ kọ̀ sí Olúmọ àtàwọn ikọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ń bà ló kọjá ǹjẹ́ sólúmọ ń bẹ lábẹ́ rẹ mọ́ báyìí mọ̀ ń bọ̀ yín tó ń sọ bẹ̀rù náà ọ̀dẹ òṣì. wọ́n sọ pé Tinubu máa jẹ́ ìwà láìpẹ́ yìí ó máa di president Tinubu lọ́dẹ̀ issue communique lánàá pé àwọn ò fẹ́ gbọ́ kankan lórí self determination àwọn ìṣọ̀kan. ọ̀rọ̀ tó sọ yìí ìtòlóyè Sunday Igboho sásọjọ́ náà ni wípé bàbá ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ darapọ̀ mọ́ wa kájọ jàjà òmìnira yìí ní tá a bá wá gba orílẹ̀-èdè tán olóyè Sunday Igboho ni ẹ wá du ààrẹ ibùtẹ́ bá lẹ́ẹ̀ fẹ́ lu 100 years lórí ipò bọ́lọ̀ bá fún yín ní àlàáfíà àtẹ̀mí gígùn olóyè Sunday Igboho ni a máa dìbò fún yín a sì máa gbà fún yín kẹ́ ẹ máa ṣe àmọ́ ẹ darapọ̀ mọ́ wa kájọ jìjà òmìnira yìí tó sọ gbà náà nìyẹn Gani àṣẹ statement yẹn dùn ọ́ ẹ máa gbáre Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀ ní ọlọ́pàá ẹlẹ́sìn rẹ̀ ọ̀pá wèrè ni ọmọ gbé kí ẹ máa gbọ́ lọ. Tinubu ò lè rìn láì lórí irú rẹ̀ Tinubu ò lè fẹ́ràn rẹ̀ torí ẹni ibi ní ẹ ti pamọ́ rẹ̀ balùwẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ọmọye èèyàn tó ti dá ní Gani ọmọye wọn mi ò mọ bẹ́ẹ̀ yàrá ló ìbò ṣe gbọ́kànlé ẹ bá fẹ́ gbọ́kànlé yàn ẹ̀kọ́ wo ìpìlẹ̀ṣẹ̀ lágbára ìpìlẹ̀ṣẹ̀ lágbára ẹ lọ wádìí ní gbogbo diaspora ẹ bèrè lọ́wọ́ any group kan pé ṣé wọ́n fún mi lówó rí mi ò nígbà wá òbí tá ẹ ṣe gbọ́ èmi ni màá títáwó tèmi. sẹ́rí Gani onírọ́ ni ó ilé Oòduà ó sì mú ọ gbogbo owó àwọn OPC tí a máa ń dá tí a máa ń gbà ní every meeting owó ilé ìyá owó ilé bàbá tí a máa ń kó wá sọ́dọ̀ rẹ lẹ́kọ̀ọ́ yọ nítorí Ọlọ́run ta ní gbà Yorùbá one voice ìwọ náà mọ iye tá a máa ń dá lóṣooṣù àpò ta ní lọ tàbí àti àníṣe ẹ̀ẹ́nì gbà ẹ̀ẹ́nì ṣẹkẹ ní Gani ò sì bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run kó bẹ̀rù àtúbọ̀tán kó bẹ̀rù jọ́ tí ó kù àtọ́lọ̀ nìkan Gani Adamu kí ló dé tó bẹ̀rù ẹ̀ ojú ẹsẹ̀ rẹ ti sú Gani yóò sì rọ̀ yọ̀rọ̀ mọ̀nàkàì yọ̀rọ̀ ẹ tó lọ perí tèmi náà ń di èṣù bẹ́ẹ̀ ṣe perí ẹ̀ ẹ ṣe perí gbogbo àwọn èèyàn ẹ ti perí bàdá mi Lájí Abbas nǹkan tó ṣẹlẹ̀ ẹ perí Yèyé Dára nǹkan ṣẹlẹ̀ ẹ ti perí Awígóńgó nǹkan ọ̀sẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ àti pé rí olóyè Sunday Adìsán ọmọ Adéyẹmọ nídìí èṣù ní gbogbo ẹ̀ láì mọye ìgbà tí nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ẹ lọ pé rí èmi Adémọ́lá ọmọ Omíyalé náà tó o bá mọ̀ jẹ́ ń sọ fún ọ àwa lá ní èṣù àwẹ̀lé lọ́rùn ẹ̀yàn kò ṣe bẹ́ẹ̀ ṣe lè rán èṣù sí mi tó kò lè jẹ́ ọmọ èṣù ni mí à ń bọ èṣù ńlé wa ọwọ́ arán èṣù sí mi ìṣó sọ fún ọ pé kí ló dé tó o fẹ́ ràn òun sọmọ òun máa ṣe ra rẹ Gani orí ẹ ti gbá challenge. Yorùbá one voice ó wà ní diaspora àti ẹ pé èmi wà lára tó dálẹ̀. Yorùbá one voice ó mọ iye òun gbà lọ́wọ́ wọn náà àbọ̀ ọmọ iye òun gbà ní Gani ṣèbá náà kérora láwọn àsìkò kan pé Gani mà ti fẹ́ bà tàwọn jẹ́
wọ́n kérora náà owó ètùtù lọ́mọ ń gbà sáá ètùtù sá kéèyàn ní ọ̀rọ̀ Nàìjíríà ètùtù ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ètùtù Gani a ò ní kú rè. àwọn tó dálẹ̀ máa ti dá èmi wà lára tó dálẹ̀ máa ti dá ohun tèmi. ẹ má gbọ́kànlé ọ̀gbọ́n yẹn o ọ̀nà tó náà máa gbà yọ sí wàhálẹ̀ o. àmì Ọlọ́run. ẹ má gbọ́kànlé o. ẹ ṣáàjọ tó lọ èmi á pe bàbá lọ́la ẹ jọ ẹ má gbọ́kànlé rárá torí iṣẹ́. Now, according to this voice note nínú ọ̀rọ̀ tí Gani Adams tó sọ ń bẹ̀ nsìnsìn tí mo gbọ́ ni pé ẹ má gbọ́kànlé bọ̀bọ̀ yẹn ọ̀nà táwọn máa gbà yọ sí ti wàhálẹ̀ dájú sáká. Gani Adams mọ̀ nípa bí àwọn DSS àtàwọn sójà ṣe wá rèdí ilé olóyè Sunday Igboho lẹ́yìn tèmi náà jẹ́ victim mẹ́. Because kété tó sọ̀rọ̀ yìí tán ìní nǹkan yẹn ṣẹlẹ̀ tẹ́ bá gbọ́nú àwọn ọ̀rọ̀ tó ń sọ. Tẹ́ bá gbọ́nú àwọn ọ̀rọ̀ tí Gani ń sọ Gani ọ̀bẹ̀rù Ọlọ́run ó kò bínú Ọlọ́run láìpẹ́. Wàá kò bínú Ọlọ́run. ẹ tó fẹ́ ṣe owó yẹn wọ́n ń gba owó yẹn gbogbo tàkì ní ẹrú. ó dàrú owó ni o bó ṣe pàkàkì nígbà tó ṣe politics nìyẹn. èmi tó ojú ti sọ ọgbọ́n yẹn tó jẹ́ fún yín gbogbo yín bó ojú dúgbà yẹn lòó sọ. bó ṣe wá ṣiṣẹ́ fún PDP ní Èkìtì tó ti gbowó Tinubu tó ti kọ́ àwọn pé káwọn sọ pé IG fẹ́ pé àwọn IG fẹ́ wá arrest àwọn tó ní tó parọ́ fún àwọn PDP ẹlẹ́sẹ̀ ní Sunday Guy ni. àgbà pé Guy tó wúlò fúnra Yorùbá àtiwọ́ tẹ̀yẹ ṣe Guy tó ń fi rọ́ọ̀lù ayé. social media ló kàn fi ń tàn yín jẹ social media ó kàn fún ọ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó kàn sọ̀rọ̀ tó social media. ó pè wá ní. nílẹ̀ pé màá pín nílẹ̀ màá dẹ̀ kọ́lé sí. yes bó o ṣe kọ́lé fún àmọ́ ẹ̀yìn ẹ. ọ̀dẹ̀ wọ̀ pé mo ṣòro bú ẹni tó bá bú mi ìpìlẹ̀ṣẹ̀ ẹ máa ń gbẹ̀yìn ẹ máa ń kó. gbẹ́nu rẹ sàn Gani ta ni ó bù ọ tí gbẹ̀yìn rẹ̀ ó korò Yorùbá gẹ́ ló tún sọ ló tún kọ́ lẹ́nu rẹ̀ yìí. ọ̀dẹ̀ amukun mẹ́kan gbogbo àwọn tó bú ọ ìgbẹ̀yìn wọn wo ló korò ìwọ ẹni ègbé ẹni ẹ̀kọ́ yìí àwa náà tó bá bú ọ ìpilẹ̀ṣẹ̀ wọn ó korò níjọ́ yèyé dára ti bú ọ tó ti rán èsùn rán gbogbo rẹ̀ jọ nítorí ọlọ́wọ́ ṣe dìpọ́tì ẹ̀ láti Germany níjọ́ àwa ṣe ń sa ta ti ń sọ̀rọ̀ sí ọ àti má jẹ́ nǹkan mọ́nú ayé tó fi mọ̀ pé Ọlọ́run ń bẹ lẹ́yìn àwọn kan ju àwọn kan lọ. dáhùn Gani níjọ́ tó ti ń ba olóyè Sunday Igboho jẹ́ níjọ́ tó ti ń wí gbogbo tó ń wí ǹjẹ́ ó dínkù ní ọlá ǹjẹ́ ó dínkù ní òkìkí ó ti mọ̀ wípé kágbéjẹ́ forí ńlọ́dà àìgbà forí a máa kó bá ní ẹ máa gbọ́ nsọ. ẹ ṣe gan ni ẹ ṣe. ó ṣe ní yẹn o ẹ máa fọkàn sí bọ̀bọ̀ yẹn tẹ bá ń tẹ̀fẹ̀ Yorùbá mi ò ní ká support mi o group tẹ bá wọ̀ kó wà ṣe kí ẹ lọ wá group bí support ẹ bá fọkàn sí Sunday o. ẹni tó dẹ̀ shock mi jù lálẹ́ àná fídíò tàbí bàbá Akíntóyè tó ti ní kọ́ńbá ní kò ń ṣù sí president Tinubu lòun á fẹ́ kó jẹ president Nàìjíríà nínú ìtàkùn táwọn àwọn kọ́kọ́ gbé wọ́n bá ti fi ní wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́. ohun fídíò ẹ̀ báyìí mo bá ṣùgbọ́n láti fún èèyàn mẹ́rin wà pé ayé ẹ wo bàbá yìí tẹ́mi bàbá tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ lórí wọ́n pé ó lè fún torí self defamation. mo gbọ́ fídíò yẹn. ẹ mọ̀ pé bàbá yà Sunday ìdíjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ó ṣeé ṣe ó ní ọ̀nà tí Tinubu máa fi ṣẹ́tò òun ó ní ọ̀nà máa fi ṣẹ́tò Sunday pé ẹ ṣiṣẹ́ fún mi. Yorùbá máa ń tọ̀yàn ní 9 minutes báyìí wá tọ̀yàn ṣọ́ọ̀tì lẹ́sẹ̀ yọ̀ ni wọ́n máa ń tọ̀yàn ní. wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀ tán wọ́n lè wà wọ́n lè travel go Nàìjíríà. wọ́n bá ti dàrú tán and ìkan tó ń jẹ́ irọ́ lórí irọ́ Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀.
ó sọ pé kò rán Tinubu. parọ́ mọ́yàn irọ́ yẹn á dẹ̀ lẹ̀ mọ́yàn báyìí. ṣe ń gbọ́ aṣíwájú ṣe ń gbọ́ o. yóò ní kúrò so irọ́ yẹn gan ló ń kọ́ wọn báyìí pé kọ́ máa pa. ẹ wo ọjọ́ Saturday níjọ́ Friday wọ́n bẹ̀rẹ̀ sí ń ti àwọn èèyàn social media ó ti gbé ààrẹ ti gbówó lọ́wọ́ Àtíkù ni o ní òtò níbẹ̀ support self determination ni o àwa ní kọ́mọ̀ kan tẹ̀ lọ bá wọn ló gbé ṣé Àtíkù gan yóò ti rojú aráyè wọnú PDP Àtíkù tó ń gbádùn ara ẹ̀ ní Dubai ìjọ òní mo ti fojú rí Àtíkù gbẹ̀gbẹ̀ ilé ayé mi kí ló fẹ́ pàtíkù pa ṣé mi mo fẹ́ ẹ́. mo ní sọ́tẹ̀ ráyè ti tiwọn lọ́wọ́ tó wà yìí. Peter Obi ń kọ́. táwọn PDP bá dẹ̀ fẹ́ múyàn ní 2022 ṣọ́ ronú Àtíkù wọn láti mú. ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ pa irọ́ ní ogun Àtíkù àfihàn 100 million nígbà election gbọ́dọ̀ fihàn 100 million ká máa sọ pé election tó ìkú 2 years fún wọn tí mo bí tí Nàìjíríà ń lọ. bẹ́ẹ̀ni àti mo bí tó ń lọ kọ́nà ń ṣàánú fún wa. ẹ̀wọ̀n Sunday tó dẹ̀ ní kọ́ lọ́ máa parọ́ yẹn. èyí tó máa ń sọ pé ọ̀gá wa ní ààrẹ o kíní kan irọ́ ni o ọ̀tọ̀ nìkan tó ń sọ lábẹ́lẹ̀ o strategy ni o. a sọ̀rọ̀ níta bí ìgbà pé òun gbà fún mi ọ̀tọ̀ nìkan tó ń sọ lábẹ́lẹ̀ tó ráwa náà láwọn tó ti kúrò. gbóná Ìgbòho ṣe lè gbà fún ọ̀gá ni. aláàtí Ìgbòho bá gbà fún ọ̀gá bàbá ń ṣe wà lò tí èyí bá ṣe pé Ìgbòho tí kì í fẹ́ fojú egbò tẹ́lẹ̀ èyí sani téèyàn máa ń gbà fún kì í ṣe irú Gani Adams ní Ìgbòho gbà fún dàda àrí ọ̀dà ń bì kankan rí ọjà ń bì kankan rí ṣe nǹkan kan rí àbí sẹ́jà rẹ̀ dáadáa ọjà ń gbà protest láyé ìgbà ọ̀dà fi mú ọ sẹ́wọ̀n ló pè ń jà ní ìjọ òmìnira wo lọ jà rí Gani ìjà afẹnujà Ìgbòho wọnú gbó náà já gbà pé rọ́ọ̀dì ń pa ọwọ́nú gbó ibo wọ́wọ́ bàbá kọlu ọwọ́ á ní odidi ààrẹ orílẹ̀-èdè yìí olónírọ́ ni. I don't want to know the year this voice notice but they must take it up. Tayo Ayinde, you call Tayo Ayinde an assassin. You call Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a murderer. Gani, ọ̀tẹnugbó bí ọwọ́ ni. You will answer that. That is pure defamation of character on the person of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and Tayo Ayinde, the chief of staff, Lagos State, and Oloye Sunday Igboho himself. Ẹjẹ́ ń jẹ́ ẹgbẹ́ ọlọ́pẹ́ kí n tẹ̀sẹ̀ tó wá sọ díẹ̀ ọ̀rọ̀ sí kí n tó máa dágbére relé torí kí ní yóò ní part 2, part 3, part 4. Bẹ́ẹ̀ bá ṣe ń jáde fún mi nínú OPC. Ní mọ̀ fọpọ̀rípọ̀rí pọ̀ gbá Ààrẹ Ọ̀nà Kakanfò yín ń sì máa fi tàn ń máa fi lọ́lẹ̀ fún. Ìbàdàn lèmi o ọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sàn ọmọ agbọ́ yàyàmọ́yà mi èé sọ ọmọ tápà ìyá mi Ìbàdàn ni bàbá tó bí lọ́mọ Ìbàdàn ni lọ́rẹ̀ béèrè ìtàn pé àgbé jagojago lọ pé àgbé ńlẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni 1850 to 1851 baálẹ̀ ilẹ̀ Ìbàdàn ni lọ́ọ́ béèrè omíyalé Gani àwa ìsọmọ ẹrú ńlẹ̀ Yorùbá I'm not half Yorùbá half Tapa ó ṣe bèbè yẹn kàtàmọ́ Yorùbá iṣẹ́ pọ́nkólótó ńlọbádẹ́lu Èkó tó fi bẹ̀rẹ̀ sí ní nǹkan kóló lọ nǹkan gbẹ́nu ẹ̀ sọ ẹ gbọ́ díẹ̀ sí. Ọ̀yọ́ state is the most dangerous person ní ilé sọ Èkó. Ẹ má ti bẹ́ẹ̀ lórí o, ẹ má di ọkọ̀ yín sí rárá. Ó ti di ẹjẹ́ ọwọ́ Tinubu ti rà á. Ìyẹn tó ń tó bá rí mi surprise tó ń máa fún nílé kan ní Lẹ́kí àti 200 million. Owó yẹn ti wà lẹ́wọ̀. Òun dẹ̀ máa bá àkẹ́ pẹ̀lú spiritual. Tí bá sọ̀rọ̀ ẹ síta òun láwọn òfin báwo lọ̀rọ̀ ẹ ṣe. Àwọn ò tí ì sọ síta àmọ́ àwa ti gbọ́ Tinubu lówó fún ọ nílẹ̀ Lẹ́kí àti 200 million kó o lè surprise kó o lè support òun ìwà tó kú mọ̀ kú àmọ̀nà ọ̀run mọ́ lọ yìí. Kẹ́ríbi tí ẹ̀dá bá fi ọkọ̀ sí kọ́lọ́ náà máa ń gbà yọ. Bẹ́ẹ̀ni o,
kábíyèsí ọba tó ti mọ tó máa dé sí ó dẹ̀ mọ tó máa gbà yọ ó mọ tó máa gbà yọ ó dẹ̀ mọ bó ṣe máa mójú ojú ọ̀nà tẹ̀ ó máa kó bẹ́ẹ̀ dé fún. èyí mo ẹ̀ńtátẹ́nà ni ẹ̀ńtátẹ́nà ló kọ́ ẹ̀ńtátẹ́nà yìí pé ìdí nìkan gbogbo rálì tó ṣe gbogbo àwọn tó fún olówó aspẹ̀ ni. ẹ̀gá Olóyè Sunday Igboho ẹ̀ńtátẹ́nà àwa gbà pé ẹ̀ńtátẹ́nà ni nà. ẹ̀ ṣáà àwọn ọ̀rọ̀ wọn spé tó di another wọ́n bá lè rí bẹ́ẹ̀ wọ́n wọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe kó pátí mídíà sí. so lẹ́kìtì wọ́n chátà wọn ní Oǹdó wọ́n chátà ní Ọ̀ṣun wọ́n chátà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n chátà ní Ògùn wọ́n chátà alẹ́ rí yìí ti gbálẹ̀ Gani. pé kó ṣe wíwà tó Nàìjíríà máa pín kó wá lọ fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari ni. ó fẹ́ fi gba tíkẹ́ẹ̀tì pé kí Sunday máa dàrú kó lè fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari kò bìlíì lórílẹ̀ Yorùbá bọ̀ ó dẹ̀ fẹ́ bọ̀. bẹ́ẹ̀ni pé Tinubu ló sponsor gbogbo wa lóòótọ́. olóòlù Sunday ó fi Ọlọ́run bá ṣẹ̀rí ń bá parọ́ ó fi Ọlọ́run bá ṣẹ̀rí ń mọ̀ sọ fún yìí. sọ pé tó o bá parọ́ tó ẹ pé òótọ́ lọ ń sọ kí tiẹ̀ ọ̀dà àmọ́ tó ẹ pé rọ́ọ̀lọ́ pa sí gbogbo tó kójọ láyé rẹ̀ Gani Adams tó dàrú. bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tó ọ̀dà ìwé ìgbàgbé Sunday owó ni ọ̀bọ yẹn wá o owó àti political power ó gbowó lọ́wọ́ ilé kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá rówó. unconfirmed report àwọn ọ̀kọ́jà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè mi kò dá mi lójú ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu jẹ́ mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè náà àti Frayo. Frayo ṣe gbọ́ o Frayo wà ń bàdàn bí. mo ní gbogbo náà làṣírí ẹ̀ sì máa tù wọ́n ò lè mú jẹ́ kí lè yàn ṣe sí kọ̀ọ̀kan tó náà bá wọn. olóòótọ́ ni ẹ̀rẹ́ ti máa ìdí kò lọ́rọ̀ ọ̀bọ yẹn. sẹ́ẹ̀tì gbọ́ Olóyè Sunday Igboho wà náà tó pa Bọ́lá Ìgè àwọn àti Frayo. káàsì wọn kó ẹ̀ bọ̀. alálànà ló sì gbowó yẹn. 50 million náà ní kí. àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní 2:45 ní òru ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kú ó dẹ̀ ṣe mítì yẹn tán ó dẹ̀ gbowó yẹn fún ó dẹ̀ bá fóònù tí ọ̀sán àbúrò ó fi bá Tinubu sọ̀rọ̀. Tinubu ò sí bẹ́ẹ̀ o hòtẹ́ẹ̀lì sí WhatsApp yẹn ní Ìkẹjà jẹ́ náà ti ṣe mítì yẹn bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ó ní hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́ẹ̀. Gani Adams should be invited for questioning lórí gbogbo allegations yìí. Tinubu máa ń rántí àwọn 10 million boys tó máa ń fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa ń rántí wọn. 10 million boys. Tinubu ti wá ní káwọn yẹn lọ sún papọ̀ mọ́ Sunday ń sìn kọjọ papọ̀ láti face mi. so ẹ bá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. irú oríṣiríṣi alùmọ̀rọ̀ òfin ní ká máa pè sórí kí ní pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. ṣó rí wọn release. ṣó rí wọn release ni Olóyè Sunday Igboho náà lọ sagídí yẹ bẹ́ẹ̀ release wọn. bí o bá ṣe meeting wáyé òbí. ẹ jọ̀ọ́ mo nọ́mbà kẹsì wọn dé torí kíní yẹn mo ti fọ́ọ̀sì sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo nọ́mbà kẹsì yẹn dé ṣe àwọn tí mo gbé yín lẹ́jọ́. kéèsì wọn gangan ọwọ́ Ọ̀yọ́ state government ló wà àwọn court bẹ́ẹ̀ strike. bẹ́ẹ̀ni. wọ́n strike ọwọ́ Ọ̀yọ́ state government ló wà and when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá gbọ́ improvisation. Gani àtúrọ̀ tàbí èlùbọ́ ààrẹ aríkúyẹrí ilẹ̀ Yorùbá ò ní pẹ́. àìmọye mọ́dákẹ́sì tí Sunday níbí nípa àwọn tó wọ̀ tó òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí ní àwọn tó lò. ṣe é gbọ́ o Olóyè Sunday Igboho ní mọ́dákẹ́sì. Sunday ẹ̀mí ìwà lẹ́wọ̀n ọ̀gẹ́ pé wọ́n ti dáhùn ọgbẹ́rẹ́ fún lórí kéésì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn forí kó. almorif yẹn Sunday ló ṣiṣẹ́ fún almorif Dara Sẹ́ni Ológun
Ṣàtọ́lá Sunday ló ń ṣiṣẹ́ fún. ó tiẹ̀ tó mú ọkọ̀ ọ̀ọ́dákọ̀ tèmi mọ̀. ìgbà wo ẹ̀yìn Sunday náà wà. àwọn ọmọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí aláti wá bá ṣe máa yanjú ẹ̀ kí yóò bá má kú sínú oko ẹ̀rú tó rà àwọn ọmọ wa. kò sí nǹkan kan tó máa yanjú kóòtù àkílẹ̀ ẹ̀yin máa wòrán tí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀wọ́ yẹn wọ̀ yín láyà ẹ̀yin máa wòrán. kò mọ̀ pé ó máa níyànjú tí ẹ bá ti ń jàjàǹgbara lọ àwọn tó ń ba ìlú jẹ́ wọ́n á rà kan ní àwọn oníjàǹgbara ṣáàdì kò sọ́gbọ́n tẹ fẹ́ ṣe ní ọ̀dì ó wọ̀ wọ́n máa ra àwọn kan. ìyá ò lè ṣe kó má ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. kò sí bẹ́ẹ̀ lè ṣe ó máa ṣẹlẹ̀ o. àmàlẹ́ ètò máa tà wá nù wọn wá. Exactly. Nínú leading force bíi mẹ́rin wọ́n wẹ́ nìkan tó wá pé wọ́n láìpẹ́ owó tó ń rà láti máa cause confusion ọ̀tẹ̀ ilé máa wọ́n máa handle ẹ̀ máa. èèwọ̀ náà lọ́lọ́rẹ̀ gbóní tì rí wá tẹ́ fi da struggle. so kò sí wàhálà. ok ẹ ṣe gan ni màá tún pè yín ó máa pè yín all right ẹ ṣeun. ṣé ẹ ti gbọ́ báyìí. ẹ̀yin náà ẹ gbọ́ wótò wóró tí ààrẹ yín ààrẹ àwọn tápà Gani Adamu tó sọ all these are defamation of character on the person of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Táyọ̀ Àyìndé, the Lagos State Chief of Staff, Olóyè Sunday Igboho pẹ̀lú Fúrayò tó ló dárúkọ Fúrayò ó ní Fúrayò àtolóyè Sunday Igboho gẹ́gẹ́ bó ṣe ní rìpọ́ọ̀tì yẹn lọ pé lápá Bọ́lá Ìgè sáàrẹ nìyẹn sẹ́ni tí Yorùbá ó gbọ́kànlé ṣe ní Gani. ẹ wá bá ń bi Gani léèrè kí ló fa ìjà láàrin òun àtàwọn OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí mo ti bèrè síwájú torí lọ́wọ́ tí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ comrade Olúrótìmí Olúmọ wọ́n ti di new era wọ́n kúrò ní OPC Gani Adams wọ́n di new era with more than 100,000 members. so tí Gani bá bọ́ ta tí ń fọ́n tí ó kò ń lọ́mọ ogun ẹ bá ní ọkọ́ ọmọ ogun rẹ̀ wá ńlẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. kí ló fa wàhálà àtijọ́ tó ti máa ń ní wọ́n dáwọ́ tó ló lè gbowó mì kankan gbogbo owó tó máa ń ní wọ́n dá ní gbogbo ìgbà tó bá ń ṣèpàdé Gani ń bolówó ń lọ kì í sọ̀dọ̀ rẹ ni. kí ni entitlement tí ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n ní lábẹ́ rẹ kó o ṣe lọ jẹ́ ààrẹ fẹ́gbẹ́ OPC tó. gbogbo eléyìí ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kó tó wá di pé Ọlọ́run fẹ́ kẹ́ wá já ráǹkì jẹ́ látara tiẹ̀ gẹ́gẹ́ nígbà tó accuse Olúmọ wípé Olúmọ gbowó lọ́wọ́ Tinubu látàrí pé Olúmọ kọ̀ láti tẹ̀ síbi tó oníkan tẹ̀ sí oníkí gbogbo OPC kan lọ rèé ṣiṣẹ́ fún Peter Obi with evidence. mo lè gbé Olúmọ wá bàbá mi ni mo lè lọ interview wọn kí ni wọ́n sọ̀rọ̀ ẹni wá lóhun ò lè ṣe é. That was why you suspended him in OPC. Toníkan committee kan máa investigate Rótìmí Olúmọ tó ti kúrò fún wa. Má gbàgbé ìwọ pẹ̀lú bàbá Ayọ̀ Adébánjọ. Ilé mọ̀jọ́ gbowó Peter Obi ìtẹ́jọ́ ń ṣiṣẹ́ Peter Obi lọ́tún lọ́sì. I know how much you collected. Ó dẹ̀ ṣiṣẹ́ Peter Obi Ọlọ́run ní ọgbà fún ọ. Nígbà tó bá wá bọ́ ta ní ìsìn tó ń criticize. èyí ó ṣe nírú olóyè Sunday Igboho lẹ̀ tí ó wà nírú ìwọ Gani lòun ọba ṣe ìwọ tí dáadáa rí ọ̀dá yìí bì kankan rí. ìgbà tójú ń pẹ́ ìran Yorùbá olóyè Sunday Igboho bára èmi mo kéré tó yìí ìtàn mi ò ṣe é fọwọ́ lọ sẹ́yìn nínú agitation fún Yorùbá nation. mo lọ detention l'Abuja tí gbogbo ayé mọ̀ Gani sọ́n tó fi contribute sí agitation calling for freedom kí ni tó contribute sí ju pé wàhálà lónìí wàhálà lọ́la lọ. ìgbà tí àwọn ẹgbẹ́ kan
tí ń ra ọ̀kadà mẹ́wàá fún ìwọ pẹ̀lú olóyè Sunday Igboho pé ká pín fún ọmọ ẹ̀yìn yín. A pín ti olóyè Sunday Igboho, èmi mọ connect ẹ̀, a pín débi wípé a ṣe fídíò ẹ̀, gbogbo àwọn èèyàn rí, wọ́n sì rí pé wọ́n lò dọ́là, wọ́n sì ń lò láwọn ibi tí wọ́n ti ń lò. Afọ́ àfẹ́jẹláńtì àfún gbogbo wọn. Gani Adams ta lọ há ọ̀kadà fún. Gani ó sun ẹrẹ́ ti kún. Abá mi Lájí Abbas òní tẹ́ ní tìkà máa bá ń fún jẹ back to back. Èyí ṣe ọmọ Ìbàdàn. Ọ̀dà kọ́ ọmọ Ìbàdàn ó kú lábẹ́ ju kó kú lẹ́nu lọ. Èyí ṣe Ìbàdàn o. Ọmọ Ìbàdàn tó bá rí tó kú lẹ́nu ọmọ àdè ní ẹ lọ rèé yẹ̀wò. A máa ń gbó lẹ́nu, a máa ń gbó láhán. Gani Adams bẹ́ẹ̀ náà lọ́mọ pera rẹ ní ibà àbẹ́lérí ibà bò ó. Ibà Ṣọ̀run là ń pè ní ibà. Ìyàwó Ibà Ṣọ̀run là ń pè ní ayébà. Ẹ olórí ẹrú lásánlàsàn Láàrẹ Ọ̀nà Kakanfò. Olórí ẹ̀ṣọ́ Aláàfin lásánlàsàn Láàrẹ Ọ̀nà Kakanfò. Ibà Ṣọ̀run àtàláàfin Ọ̀yọ́ àwọn méjèèjì náà jọ lọ sójú ogun. Inú kí Aláàfin Ọ̀yọ́ ó ṣígun kí Ibà Ṣọ̀run ó tẹ̀lé, tàbí kí Ibà Ṣọ̀run ó ṣígun k'Aláàfin lọ kọjọ lọ. Gani Adams ṣe olórí jagojago lẹ Yorùbá o. O ní àṣẹ láti pe ìpàdé jagojago lẹ Yorùbá tòró lórí ẹrú lásánlàsàn ni ọ. Ibà Ṣọ̀run ìlò fi jẹ́ wípé nígbà tí Aláàfin Ọ̀yọ́ tí bàbá ò sí lórí àpèrè mọ́ tó ti lọ rèé darapọ̀ máwọn bàbá ńlá wọn, Ibà Ṣọ̀run ní délé Ọ̀ṣọ̀run àwọn ló ń délé lọ́yọ̀ọ́. So Gani lọ rèé jókòó jẹ́ kó má ba foríkomi Álímì náà jókòó jẹ́ gàràgàrà rẹ̀ ń pọ̀ jù. Bọ̀ èmi mọ̀ pé Ọlọ́run tí ó fi ìyà jẹ ọ́ ìlódìkí voice note yìí ọ̀ jáde. Sọ ma pàwọ́ àwọn ìgbà tó o ṣe, but based on our own calculation ìgbà tó o ṣe tán nínú ọ̀rọ̀ tó o sọ pé plan ti wà lẹ̀ fọlọ́yè Sunday Igboho, ẹ̀yìn tó o ṣe tán làwọn sójà àti DSS lọ kọlu ilé wọ́n káwa tá a ṣẹ̀ tó kó wa lọ. Wọ́n sọ olóyè Sunday Igboho di ẹni tí ń ṣèkì fún rẹfújì. Gani Adams àṣírí rẹ tú. Táyọ̀ Àyìndé tó sì sọ ń pa ẹ̀ ní ọjọ́ tí a lọ darapọ̀, I never decamp to any party. We only supported Aṣíwájú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èmi Alhaji Rẹ́jí Kazeem Àṣekúlówó, Comrade Sugar Boy, Àkàndá Àrọ̀ Awíkóńkó, bàbá wa Ṣokotí, àpọ̀ tá a lọ. Wọ́n gbé bàbá akẹ́ ní Alhaji area. Wọ́n bàbá Fawaz. Gbogbo wa lájọ lọ bra Sunday Arọ. Àbọ̀ ló mọ Sunday Arọ. Gbogbo wa lájọ lọ́ngbà náà pé Tinubu a gbọ́dọ̀ lékún méjì ká pòfo pẹ̀lú ìwọ tá a wò ní Ààrẹ Ọ̀nà Kakanfò rán Yorùbá. Ìgbà tá a rí kó o ti sọ̀pọ́ọ̀sì Peter Obi àṣírí lẹ̀ ń gbọ̀ yìí ló mú àwa náà tá a fi wò ó pé kàkà tá a fi wá lékún méjì tá a pòfo tọmọ Ìgbò ọmọ sàárẹ̀ táwọn sì wà lórí ipá ń ṣe wàhálà ńlá fi sọ wípé ẹjẹ́ bú aṣọ ọ̀já wa ká bọ́ ọkọ́ náà ká fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ní àtìlẹ́yìn. Lóòótọ́ nǹkan ò tí ì bọ́ sójú ẹ̀. Ebi ní ìṣe láti ń gbẹ́gbẹ́ restructuring bill. Wọ́n ti kà á lẹ́ẹ̀mejì. It has been read in second time at the House of Representatives, at the National Assembly. Ó kò ká pass into law. Ó ti dìjọba ẹlẹ́kùnjẹkùn. Bàbá dìbò fúnra Yorùbá bó ló ṣe fẹ́ wáyé. Gani Adams. Yọkọlú àtọ́ bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ sùké. Ojú ẹ̀sìn rẹ ó ti sú. Ó kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó fẹ́ rọ̀. Yóò sì rọ̀. Gani ojú ẹ̀sìn rẹ ó rọ̀. Ó ti dẹ̀dẹ̀ kọ́ rọ̀. Aláàfin Ọ̀yọ́ tán gbé
ó yàrí ọ̀nà kákàfò fún ọ wọn ò mọ̀ pé wọ́n máa fi dalẹ̀ Yorùbá láàmú ni wọn ò mọ̀ pé wọ́n máa fi ṣaburú fúnra Yorùbá ni. kọjú síbi ìran Yorùbá bá kọjú sí rí Gani bí Yorùbá bá lọ right left ló máa ń lọ ọmọ ń ba nǹkan jẹ́ látẹ̀yìn ni ọ̀lànà gbàgà ó lẹ́ ní plan fún Olóyè Sunday Igboho and after that DSS attack àjẹké lánàá ọmọ kú lẹ́ni ta ní ọ̀sà ìmọ̀pájẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ́ àwọn ìyá rẹ̀ àwọn ìyá wèrè tẹ́ ní tí a máa ń láwọn ẹni ìyá ìṣòro gíní kan a mọ àwọn abíamọ tòótọ́ àwọn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àwọn tí pọnmọtọmọ èyí yẹ ẹ lulẹ̀ àdó mẹ́ta báyìí làdó àwọn ìyá mi ẹlẹ́yẹ ọ̀kan fọ́ ọ̀kan náà wọ́n ń fi kan ṣoore kiri ẹ̀yin lẹ́tí ń ṣe wá lóore bọ̀ ẹ túbọ̀ máa ṣe wá lóore owó ẹ ṣe wá lóore ọlá ẹ ṣe wá lóore ọmọ ẹ ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀ ó ṣe bẹ́yìn ìyá mi o arógbá aṣọ mọ́ balẹ̀ aláràká láti ká aláràká ti kaka ìyá mi ọlọmọ tí ń mọrí ọlọ́jà mẹ́rìndínlógún olùyẹrò kìkì gbó gìrìgìrì ń dá ò ìdá ń dágìrì ẹ̀yin ní dágìrì tí ń dámọ́lẹ́kùn àá ṣe kándúkándú ẹ̀yin lakọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin ẹ̀yin lakọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ ẹ̀yin lakọ ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún awẹyẹ ní ẹwẹ àwa òríjìnà ọmọ Yorùbá awẹyẹ ní ẹwẹ wa ẹ padà lẹ́yìn Gani ẹ padà lẹ́yìn ẹ ẹni bí ni ọjà tẹ ní polóyè Sunday Igboho ẹ mọ̀jẹ̀ ọjà bọ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ti ń fojú hàn àsìkò ọ̀rọ̀ tó wà láti máa sọ àwọn ọ̀tá àràn Yorùbá ń Gani tápàdé kì í ṣe Yorùbá anyanga rẹ láì mo lè fọ́n fún nèmú mi kọ́ lọ́mọ perí mi ń di oṣù rẹ bó ṣe perí ẹ̀ àwọn abiyamọ tòótọ́ ń perí ọmọ sí dáadáa ni àwọn abiyamọ tí wọ́n ní abiyagbá ni wọ́n perí ọmọ ọlọ́mọ sáìdá ẹ wá perí Lájí Abbas pé kó kú lórí ọ̀rọ̀ òótọ́ tó sọ Gani ṣe ìsọmọ ẹrú ni tápà lásán lásán ìlú tó kílèmù gan wọn mọ́ rí mbẹ́ ebi bàbá rẹ̀ kàn tẹ̀dó síbẹ̀ ní Àrígidì Àkókó Gani kò nídìí ọ̀fọ̀ bẹ kó fi ṣu sínú ẹ̀kọ́ ọmọ ọwọ́ ọbẹ̀ kì ọ̀bẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwa Yorùbá wá fọmọ ẹyẹ sábẹ́ àgbẹ̀kà à ń ṣàṣírí wa fọ́tà wa tí ṣe Gani Adams anyanga rẹ láì mo sọ yìí mo dóná torí àsọjù ọ̀rọ̀ ní díjàlẹ̀ èyí tí mo sọ yìí mo mọ̀ pé ó yé Gani ó sì réyàn ó yé ẹ̀yàn ọmọ Yorùbá ọlọ́pọlọ Táyọ̀ Àyìndé Lagos State Chief of Staff you must take step on this Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu you must take step on this Oloye Sunday Igboho, don't forget Gani Adams call you a murderer and assassin. You must take step. Ẹ má jẹ́ àfọwọ́ ra òṣìkà lórí pé bàbá wa ni bàbá òfò wo ń Gani. Bàbá àdánù wo ń Gani. Bàbá eléri ibú wo ń Gani. Ádámù tí ń dààmú ìlú. Má lẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹmbẹ̀rẹ̀ bíi ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàn-án máa gbọ́ yàyà mọ́yà mo kí gbogbo ọmọ Ìbàdàn ẹ kú rọ́jú tòlúbàdàn ọba Mahood Ìṣọ̀lá Ọlámilékan Balógun CFR tọ́wàjà mo dẹ̀ kí ọba tuntun ọba Owólabí Ọlákùlẹ́yìn the Olúbàdàn Designate kò sẹ́jà bákan ń bẹ̀ Olúbàdàn nù
láìpẹ́ láì jìnnà á máa kéde. ọmọ Ìbàdàn oríkì wa lọ máa gbọ́ tí kú yọ ọba kan bá kú wọ́n máa sunkún bìkan wọ́n máa dunnú bìkan ni ebi a ti ń dunnú bìkan náà ti ń sunkún bìkan jẹta bọ́lọ̀ ń ṣe rí ilẹ̀ Ìbàdàn. wọ́n ń banú jẹ́ nílé Balógun wọ́n ń dunnú nílé Ọlákùlẹ́yìn. ọba sípò lálẹ́ ìwò ọkọrí sí ìta baálẹ̀ bó ṣe rí nu ìta baálẹ̀ lọ́rọ̀ ẹ̀yẹ̀ ń bàdàn. bọ́rọ̀ ọ̀lẹ̀ Ìbàdàn ṣe rí nìyẹn o kò sí ní tá a lè fi change ẹ̀ bí ó ṣe máa lọ gbére nu àtàyà mọ̀lẹ́kìyẹ́ ọ̀mà. ẹni tí ó jẹ Olúbàdàn in the next 500 years ń bẹ ńlẹ̀ kò sí àǹjà sí ifá alẹ̀ Ìbàdàn òré wúrẹ́ gbà bèlètà sí pé yọ́ gbàgùtàn bèlètà sí pé wàá fún pàjẹ́rù. ṣé o mo dúpẹ́ etí tẹ́ ẹ fi gbọ́ mi ò ní di ojú tẹ́ ẹ sì fi wò mí ò ní fọ́ àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lọ́wọ́ àdìsá máa dé ẹ mọ́ ọmọ lọ́tà sí ni. mọ́fọ́ rẹ̀ ṣọ̀tá mọ́fọ̀tá ṣọ̀rẹ́ ọlọ́mọ bọ́ ṣẹ́ gbogbo ẹ̀. àwọn alákàrà tí ọ̀fẹ́ kára yòókù ó dé pọ̀ ọlọ́run ní bá ní ṣẹ́gun wọn irú ẹ̀ ní Gani Adams. ẹ ṣé o mo dúpẹ́ àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àṣòròmọ́rò ní sáwọ́ àṣòròmọ́rò èmi ní màá wá o ẹ̀yin náà ní sì máa bá ó dàbọ̀.